The most annoying one is the Ooni of Ife, who is not even the leader of the Yoruba people. You see, when we start to twist history, all of us know that Oyo Empire existed. The Alaafin of Oyo was the head of the Oyo Empire. And Ife was part of the Oyo Empire. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Asari TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ ẹ máa gbọ́kàn níbẹ̀ táwọn olè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A li àti li táwọn olè bá máa pè ní option all òní kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Today are originated when the Oyo Empire fell to the Fulani expansion. Where was the Ooni of Ife? The Ooni of Ife only appeared when they gang up. When they kitiparapọ̀, they gang up. When they gang up against the Alaafin, when the Alaafin, when the Oyo stocks like Ibadan and Ogbomoso, the Ooni Ikoyi and others, we are fighting the Fulani expansion. This Ekiti Parapọ̀, Ekiti Alliance, Ijesa Ekiti, Ife, we are fighting to sabotage them. This is historical, the longest civil war. Why these people were fighting to stop the Fulani expansion into the new Yoruba heartland after Yoruba people had been driven from their capital in the north. The Yorubas, their capital, Lesi, was in the north. When they have been driven down, when Arela Tosa and others and all the Yoruba people were fighting these entities, were fighting to protect Yoruba land from being totally subjugated. These Ooni of Ife, the Jesas, and the Ekitis were together attacking these progressive Yorubas who wants to hold Yoruba land from falling into foreign subjugation, colonialism. They were sabotaging and attacking them from the rear. If people like Arela Tosa were alive, and all the Badon generals and Baloguns are alive, all the Ochogbo people, all the Shonwu them, who fought, of Ochogbo, of Ogbomoso, of Ogbomoso, all of them that stood and fought to what we now know as Yoruba people, they'll be turning. If they are brought back, they will not believe in this perfidy of trying to raise the Ooni of Ife over and above the Alaafin of Oyo.
It is not historical. We have read the books of Johnson. We have read Ajayi Crowther. We have read so many books written on Yoruba history. So where did Ooni of Ife come to be even the head of Yoruba people? He has not finished being the head of Yoruba people. You want to impose him on me to be my head. And we have a constitution that ought to protect every one of us. That is even if the National Chiefs Council or whatever is necessary. If it is necessary, the best thing to do, like they said, every senatorial zone should elect 3 traditional rulers. Like the Senate. When they reach there, they representing federal character, they should elect their leadership on rotational basis across the 6 geopolitical zone. Across the 6 geopolitical zone. That is the wisest and the most constitutional thing to do, to give equity and fair play to everybody. That to sit down. Now, the most annoying one is the Ooni of Ife, who is not even the leader of the Yoruba people. You see, when we start to twist history, all of us know that Oyo Empire existed. The Alaafin of Oyo was the head of the Oyo Empire. And Ife was part of the Oyo Empire. Ife was part of the Oyo Empire. And today, people are still, why are they making it to stand on its head? And that's why when they peddle this about Benin, all this, I said, what, these people, are they sick? Yes, Yorubas believe that Ife is the origin of the Yoruba people. Kalabari people believe that Taurus Ramapri is the origin of the Kalabari people. Bẹ́ẹ̀ bá wò dáadáa lórí ìtàkùn ayélujára ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó lè má kàn wá dandan ṣùgbọ́n kàn wá ó ṣẹ̀wò mọ́ wa lára láwọn ibì kan ẹ̀yin àgbàlẹ̀ lọ́tẹ̀ ẹ̀bọ̀ tẹ́ ní ńgbà tí àjèjì bá ti ń tọ́ka ojú olórí bàbá afọ́jú lóru ọlọ́wọ́ kan mú nílé ń bẹ̀ ni o àti pàápàá nínú ìrìn àjò ìran ọmọ aládé ọmọ káàárọ̀ òjíire bí mi ò sábà ríbi tá a ti yọ́sù ti ètè sí ẹ̀yà míì bóyá fẹ́ pàtàn ẹ̀yà míì mi ì ríbi tí ìran ọmọ káàárọ̀ òjíire ti ṣe bẹ́ẹ̀ rí mo wá rí fọ́nrán kan fọ́nrán ìbàjẹ́ Asari Dokubo ló ṣe orí pílátífọ́ọ̀mù ajíṣebí Fúlàní làárí ló fi síta ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ńlá mọ́ wíńgbà kan pé ẹnu ẹ ṣe èrè ńlá ti gbọ́ ọ̀rọ̀ tí ẹ ṣe èrè sọ ọ̀dọ̀ ẹ ṣe èrè náà ni wọ́n ti gbé jáde kí ló ń tá Asari Dokubo ń sọ Asari Dokubo ń sọ̀tàn wa ó ń bá wa pín ipò láàrin aládé wa ó ní Ọọ̀ni kì í ṣe olórí aládé Aláàfin Ọ̀yọ́ ni olórí aládé báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ tá a bá wò dáadáa ọ̀rọ̀ yẹn ò jẹ́ mẹ́sì kò yẹ ká fèsì sí rárá ṣùgbọ́n tá a bá tún wo láwòjinlẹ̀ dáadáa a rí i pé ọ̀rọ̀ yẹn jẹ́ mẹ́sì
ìdí tó fi jẹ́ Mèsì ni wípé bí àdàbà bá ń pò gèdè kọ́ mọ́ rò pé ẹyẹlé ọ̀gbọ́ ẹyẹlé lè gbọ́ kọ́ mọ́ ti rí àti pé wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú rẹ̀ tí ì pé ọjọ́ kú rẹ̀ ti pé òun sún wájú ni Asari Dokubo ò ní nǹkan kan ṣe pẹ̀lú mi because Asari Dokubo is a nobody, is a ranter, òpònú ayérayé òpònú ayérádàáni, a man of selfishness, the greediest man whatsoever, the greatest man in the country, in the whole country. The man who supported Asiwaju Bola Ahmed Tinubu because of his own personal interest. Nígbà tí kò wá dàbí business as usual, Asari Dokubo ò rí nǹkan gbà lọ́wọ́ Tinubu bó ṣe expect pé àwọn ọmọ pa ẹran orílẹ̀-èdè yìí ní àpapín bí ẹran ọ̀gbẹ́. Bí ibi Tinubu ṣe wọlé, kọ́kọ́kọ́ rọ́ billions of naira kan sí lápò. Kọ́sáré fún ní assignment pé wá Asari o àtàwọn ìsọ̀ǹgbè rẹ o ẹ máa bá wa dáàbò bo ọ̀pá epo. Ńgbà tá a bá ẹ̀sẹ̀ ń gba táòtù tá ń gbọmọ gànfẹ́ láti bá wa sọ́pa epo. Ńgbà tá a láwọn civil defence ńlẹ̀ táwọn yìí ò ṣiṣẹ́ kankan because ọ̀pọ̀ iṣẹ́ tó yẹ kí civil defence ó ṣe ń làwọn èèyàn kan ń ṣe lọ́wọ́. Kí ni civil defence ń gba sálárì fún? Nne sanunde haiki yaya ho yaya nne sanunde haiki yaya ho yaya that soldier dey for war o yaya ho yaya that police dey for barrack yaya ho yaya that Moba dey for riot yaya ho yaya that manual dey for action yaya ho yaya. Nne sanunde haiki yaya ho yaya. Sọ́jà wà lójú ogun. Àwọn ọlọ́pàá ń pẹ̀tù sáwọ̀ tá a mọ̀ sí mobile police. Nbi tí riot bá ti ṣẹlẹ̀ làwọn ń lọ. Ọlọ́run sì jẹ́ riot kankan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ tá a wáyé o. Kò sí ọ̀nbọ̀ lóko ọ̀nbọ̀ lódò, kò sí gbangban kankan bí ti wù ọmọ. As far as I'm concerned. Ọlọ́run ti ń bá wa paná ogun paná ọ̀tẹ̀. Ńgbà tí ò ti sáwọn eléyìn bọ̀dá Asari Dokubo kò wá rí jẹ tààrà mọ́. Owó ń bẹ lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n olùṣèkún iná ọ̀tánwó calculation rẹ̀ ò make ẹ̀ lọ́dọ̀ Bọ́lá Tinubu kọ́kọ́ jáde. Yorùbá ọ̀dà Haúsá làwọn ń bá lọ báyìí, àwọn Haúsá làwọn tẹ̀lé, àwọn Haúsá làwọn ó ṣe gbá fún bí ẹni wípé Asari Dokubo ní mínì lórílẹ̀‐èdè Nàìjíríà. Asari Dokubo ní mínì ní ẹkùn rẹ̀ nìkan. Kò wá mọ̀ wípé bànújẹ́ nìkan ò túlù. Kò yí Asari wípé igi kan kìí ṣe gbó èèyàn kan kìí sọ jà. Kò sí bó ti wù kó lẹ́ni lẹ́yìn bí yedeyede, bó ti wù kó lọ́mọ lẹ́yìn bí yedeyede, kò lè tó gbogbo ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà débi tí ó tó mobile police pẹ̀lú wọn, débi tí ó tó àwọn sọ́jà, débi tí ó tó navy, débi tí ó tó air force. Asari Dokubo rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó tó tán. Ó rò wípé agbára kan ń bẹ lọ́wọ́ òun tó ń lè sà lẹ́yìn ìjọba. Ńgbà t'Asari ò rí Bọ́lá Ahmed Tinubu mú tí ò rágbára lò lé lórí, ó kúkú wá fi ìkórìíra rẹ̀ hàn sí ẹ̀yà káàárọ̀ òjíire. Because bí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin, kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ Ọọ̀ni, wọ́n ti ṣe pín tajá tẹ́ kan lè mọ́mù. Asari Dokubo, how important do you think you are? And what concerns you about Yoruba history? Do we ask you to tell us our history? What do you even know about our history? You need nothing. You are just saying jargons, unnecessary things. For the sake of what? What do you want to derive from it? What exactly are you trying to do? Wetin you wan gain, Oga? Asari Dokubo, wetin concern you, concern our lineage, concern our history? Wetin you know about Alaafin, wetin you know about Ooni? Wetin you know about our source?
Why you can't go put mouth for what no concern you? Asari Dokubo. Wetin you think you be? You be nothing. Just an entity. Surrounded without. And you think you are on top of the world. That you are above the law. So maybe you should fix your house before prognosing to what does not concern you. Oga Asari Dokubo. So now yóò bá lágbépo lájọ ọ̀jàlè bí ẹni tó gbà á lé ńgbà tásàrí ṣe lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ wọ́n rò pé ó fẹ́ fọ́ àwọn ó ti ń tó stage tá a máa sọ wọ́n di wèrè tá a sọ wọ́n dájá a sọ wọ́n di wèrè in the sense pé a jẹ́ kí wọ́n máa dá wèrè wọn ṣe a sọ wọ́n dájá in the sense pé a jẹ́ kí wọ́n máa dá gbó kí wọ́n kàn máa gbó kí wọ́n máa rant lásán because a ti ń jẹ́ kán rí wọn gẹ́gẹ́ bí nǹkan pàtàkì gẹ́gẹ́ bí èèyàn pàtàkì so wọ́n tẹ̀ tí ń jó tẹ́ lọ ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí bọ̀dá Asari Dokubo sọ ó ní ń bo lọ́ọ̀ní wà ńgbà tá Aláàfin já Aláàfin tí Ọ̀yọ́ empire wà ẹ gbọ́rọ̀ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ àgọ̀ lẹ́nu Asari Dokubo o kí lọ́kàn tiẹ̀ èwo la pè sí ó ní wọ́n mọ Ọọ̀ni ńgbà táwọn Èkìtì parapọ̀ tí wọ́n gang up lórí Aláàfin kò sọ pé Aláàfin kógun lọ báwọn Èkìtì àwọn Èkìtì fìyà jẹ́bọ̀ so now mo láyọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ Yorùbá àwọn náà dìde láti sọ̀rọ̀ against ọ̀rọ̀ yẹn very fine gbogbo a ò lè sùn ká kọrí síbì kan náà gbogbo a sì kọ́lẹ̀ gọ̀ gbogbo akọ́là àmọ́ ibi tá à ń lọ tàbá àmọ́ nǹkan tá à ń ṣe ṣùgbọ́n ibi tó ṣẹ̀ sí kò jọ wá lójú kò sì yẹ kó jọ wá lójú that is Ọ̀yọ́ náà lọ̀tẹ̀ tí máa ń jáde wá sílẹ̀ Káàárọ̀ Oòjíire Ọ̀yọ́ lógún tí bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ni wàhálà tí wá Ọ̀yọ́ ni mọ̀dàrú tí yọjú ọ̀rọ̀ Ọ̀yọ́ làwọn onítànkìtàn tí wá borí ọba burú ọrùn ní kò dùn yàn orí ń dùn wọ́n bẹ̀ wọ́n. well Àkàndá ló rọrọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò agbóhùn pa sọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ṣókítà ni mo fẹ́ pàkíyèsí yín sí. ọ̀rọ̀ Asari Dokubo kò ní sí sọ o kò sọ̀rọ̀ ń bẹ̀ torí kò mọ nǹkan tí ń sọ. Àgọ̀ ni ẹ mọ̀ wípé òun náà ti di social media personality òun náà ti di social media influencer òun náà ò rí nǹkan kan jẹ mọ́ social media Asari Dokubo náà tẹ̀ bàtì bóyá Facebook ó fún lówó bóyá YouTube ó fún lówó òun náà kàn pariwo kàn rántí lórí Facebook live ní. so ńgbà tó bá sọ̀rọ̀ tó wà important tán dandan ni kó sọ̀sọ́kùsọ mọ́ ìsọkùsọ ọbẹ̀ ní sọ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní túmọ̀ ṣùgbọ́n yẹ ká dá lóhùn bẹ́ẹ̀ ni so.